Ẹ̀yin ènìyàn lé èwo lẹ ṣe o, ẹ káàbọ̀ sórí gist tèní. Gist tá à ń gbọ́ ò ní pé Mariam move out of the palace o, wọ́n ló kó ẹrù ó lọ sí Ọ̀jájá hotel ní Ilé Ifẹ̀. Wọ́n ní pé tó bá ti ń bínú bó ṣe máa ń kẹ́rù ẹ̀ jáde lọ sótẹ́ẹ̀l nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ jókòó ká gbọ́ gist tèní. Bí a ṣe gbọ́ allegedly wọ́n ní pé lẹ́nu ìgbà tí kábíyèsí gbọ́ pé Queen Naomi sọ fún wọn pé wọ́n fẹ́ file divorce, pé tí wọ́n fi bẹ̀ wọ́n, mo ti ṣe gist yẹn pé wọ́n ń gbégbèsè láti file divorce, pé kábíyèsí máa ń lọ sí Àkúrẹ́ unannounced láti lọ bá Queen Naomi. Wọ́n ní nǹkan tó mọ̀ pé mo ṣe gist kan tí mo ní kábíyèsí àti Dr. Elizabeth wọ́n lọ kí Queen Naomi lórí ọ̀rọ̀ divorce tí wọ́n fẹ́ ṣe àti lórí ọ̀rọ̀ pé kán move lọ sí Canada, wípé àwọn obìnrin yìí wọ́n lè wà after Queen Naomi àti ọmọ wọn, tí Queen Naomi fi sọ fún wọn pé àwọn ò lọ sí Canada, pé àwọn ò lè sá fún anybody, wípé Ọlọ́run ni ọba nìkan ló ń protect àwọn, wípé àwọn ò gbẹ́kẹ̀lé ènìyàn bí kò ṣe Ọlọ́run. So wọ́n ní nǹkan tí kábíyèsí máa ń lọ bá wọn sọ ní Àkúrẹ́ pé Queen Naomi ò lè divorce àwọn, pé because àwọn ò ní grant divorce wọn, wípé so wípé kí wọ́n fún àwọn ní time láti lè settle gbogbo àwọn olórí. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Bí ẹ ṣe mọ̀, kábíyèsí wọ́n ní sùúrù fún gbogbo àwọn olórí, because tó bá ṣe ọkùnrin míì ní tí ò ń ṣe ọba aládé, wọ́n á ti lọ file divorce fún gbogbo wọn. Ṣùgbọ́n right now wọ́n ní kábíyèsí ní àwọn wà unhappy, wípé inú àwọn ò dùn, wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace ó ń bà wọ́n nínú jẹ́. Wọ́n ní kábíyèsí ní inú àwọn á dùn tí gbogbo wọn bá lè máa kẹ́rù wọn lẹ́yọ kọ̀ọ̀kan máa lọ. Wọ́n ní ó ti sú kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, gist tá a gbọ́ nìyí, tá a ní ká wá sọ fún yín. Ẹ̀yin náà mọ̀ pé bí a ṣe sọ nínú gist tí mo ṣe tán láìpẹ́ wípé kábíyèsí fọ́ Mariam létí nígbà tí Láìdé wá tó wá rí kábíyèsí tán ní meeting. Wọ́n ní ó dúró síwájú kábíyèsí, ó ń pàṣẹ fún kábíyèsí pé kábíyèsí ò lè lọ. Wọ́n ní bí kábíyèsí ṣe dàfọ́tì lù nìyẹn. Wọ́n ní ló dẹ̀ pariwo. Nǹkan tá a dẹ̀ máa gbọ́ ni pé ó ti lọ sí hospital, ó ní oyún ti wálẹ̀. So gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé oyún bàjẹ́ lénìí, oyún bàjẹ́ lọ́la, kò jẹ́ kínú kábíyèsí dùn rárá. Wọ́n ní kábíyèsí inú wọn ò dùn rárá. Wọ́n ní Láìdé dẹ̀ ti sọ wípé irọ́ ni Mariam ń pa, wípé Mariam ti wọ menopause, wípé Mariam ò lè lóyún, wípé òun ní doctor number òun á fún kábíyèsí kí kábíyèsí confirm ẹ̀, wípé Mariam kàn deceive kábíyèsí ni. Kò tiẹ̀ ní Mariam nìkan, ó ní most of àwọn olórí, ó ní wọ́n kàn deceive kábíyèsí ni, wípé kí kábíyèsí má yẹ kán kó ẹ̀mí àwọn sókè. Ẹ wo ẹ̀yin èèyàn, kì í ṣe nǹkan kékeré o, kì í ṣe nǹkan kékeré ni kábíyèsí ń face pẹ̀lú àwọn olórí yìí. Nǹkan ńlá ni àwọn olórí tí kábíyèsí lọ fẹ́ yìí. Mi ò lè sọ lórí social media, nǹkan kì í sí ẹsẹ̀ ràgó. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká máa gbọ́ gist tèní lọ. Wọ́n nígbà tó ń kẹ́rù ẹ̀, wọ́n ló sọ̀rọ̀. Ẹni tí oyún ṣẹ̀ṣẹ̀ bàjẹ́ lára ẹ̀ ló tún bínú, ló tún jà nínú palace. Wọ́n ní kò sí ẹni tí ó bùtán nínú palace yẹn. Wọ́n ló sọ̀rọ̀, ó ṣépè, ó sọ̀rọ̀ kó tó di pó kẹ́rù ẹ̀, kó tó di pa wípé ó jáde nínú palace. Ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ní bóyá Ọ̀jájá hotel ló lọ, àmọ́ ibi tó lọ bò wọ́n náà kẹ́rù ẹ̀ ó jáde. Àwọn ẹrù ẹ̀ ṣì wà nínú palace kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní inú àwọn ò bá dùn kí gbogbo wọn move, kọ́kàn kẹ́rù wọn lẹ́yọ kọ̀ọ̀kan kan dẹ̀ jáde nínú palace, wípé ọ̀rọ̀ wọn ti sú àwọn. Ẹ̀yin èèyàn lé, gist tá a gbọ́ ta ní ká mú wá. So lórí ọ̀rọ̀ yìí, wọ́n ní pé kábíyèsí ṣáà ń rọ Queen Naomi, wọ́n ń bẹ Queen Naomi pé kí Queen Naomi má bínú, kán fún àwọn ní time láti fi yanjú ọ̀rọ̀ àwọn olórí. Kí ẹ mọ̀ bí èsì mo ṣe fún yín lánàá tí Queen Naomi ló ti sú àwọn náà,
páwọn fẹ́ move on pẹ̀lú life àwọn. Wọ́n ní kábíyèsí ní àwọn ò lè fi Queen Naomi sílẹ̀, àwọn ò lè grant wọn ní divorce or freedom, wípé àwọn jọ máa ja ìjà yìí ni together. Ẹ̀yin èèyàn lé, bá a ṣe gbọ́ o, wọ́n ní bí Mariam ṣe sọ̀rọ̀ sí gbogbo wọn nìyẹn, tó fi bínú, tó fi kẹ́rù ẹ̀ jáde kúrò nínú palace. Tá bá tún gbọ́ any update, a máa mú wá fún yín. Ẹ̀yin èèyàn lé, tí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè lọ́lá yín á máa lọ. Ẹ ṣé mo dúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all.